káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àní àwa ìran Yorùbá a lè dákẹ́ ká kọ́wọ́ gbéra ká máa wò báyìí ká máa sọ wípé àwọn adarí wọ́n ń tó wọ́n ń ṣe wọ́n ń mójútó wọ́n ń ṣe gbogbo ẹ̀ tá a dẹ̀ rí nǹkan kan bí wọ́n ṣe ń jí ọba gbé ni wọ́n ń jí ìjòyè gbé ni wọ́n ń wọnú ààfin ọba tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn òun ni ìròyìn máa tẹ̀ wá lọ́wọ́ báyìí wípé ọba ti wàjà o orí adé kì í sùn ta la gbọ́ tẹ́lẹ̀ o orí adé gan ti ń wàjà sínú igbó báyìí ṣé wọ́n máa wá gbé òkú ọba wá bí wọ́n ṣe gbé òkú general tí wọ́n gbé wá lánàá ni olùkọ́ tí wọ́n bẹ́ lórí wọn ò gbé òkú wọn sílẹ̀ o kódà bóyá bí general Abubakar ṣe jẹ́ ológun ni wọ́n torí gbé òkú rẹ̀ wá Yorùbá ẹ jẹ́ ká dìde ká gbàrà wà lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn odidi ọba aládé nílẹ̀ Yorùbá òun ni wọ́n gé lórí àbí òun ni wọ́n gé olùkọ́ lórí wọ́n pa ọba bó ṣe wù wọ́n jí ọba gbé láti April 16 kọ́ ni àbí April 16 or 15 ni wọ́n ti jí ọba yìí gbé o láti ìgbà yẹn wọn ò fi ọba sílẹ̀ wọ́n ní kí wọ́n mú 21 mílíọ̀nù wá mílíọ̀nù lọ́nà mọ́kànlélógún 21 million naira ni wọ́n ní kí wọ́n mú wá bẹ́ẹ̀ náà ni wọ́n ní kí wọ́n ra ọ̀kadà méjì sí kí wọ́n dẹ̀ ti kó àwọn jẹ́ríkà pẹtiró kí wọ́n ra epo pẹtiró sí jẹ́ríkà kí wọ́n gbé wá ẹ wo àwọn nǹkan tí wọ́n ń dìmáàdì fún láì kìí ṣe wípé bóyá ẹnìkan ló jẹ wọ́n lówó kìí ṣe pé bóyá ẹnìkan ló ra nǹkan lọ́wọ́ wọn tó sanwó tàbí ọba ló ra nǹkan lọ́wọ́ wọn tàbí ará ìlú ló jẹ wọ́n ní gbèsè ẹ wo iye owó tí wọ́n ti gbà nílẹ̀ Yorùbá ẹ wo iye ransom tí wọ́n ti dìmáàdì fún tí wọ́n ti gbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan máa san ransom wá ti pa wọ́n ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí gbogbo ará ìlú ọmọ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi ṣe rí pé ọ̀rọ̀ tó wà lẹ́ ojú ọkọ̀ gbogbo wa ní o ẹ̀yin ọba aládé tẹ́ ẹ̀ ń wo wípé kò lè kàn yín wọ́n ní òjò tó rọ̀ tó káṣọ lágbàlá ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má sún àsùnpìyè wọ́n wọlé wọ́n ń gbé ọba wọ́n ń gbé jòyè látìgbà tí wọ́n ti pa ọba mẹ́ta lẹ́kìtì kò sí ọba tó dáhùn sí wọ́n ti jí ọba yìí gbé kò sí ọba tó sọ̀rọ̀ wípé ó ti ó dá o bóyá wọ́n á lọ rescue ẹ o àbí wọ́n á lọ gbà o ó dá wọn san owó ransom kò sí ọba tó dá sí títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ọba yìí báyìí ṣe ìlọsíwájú ló ń dé bálẹ̀ Yorùbá yìí ni àbí kí ni ká ti pè é náà ṣé ìlọsíwájú lélẹ́yìí ìran Yorùbá pẹ̀lú gbogbo bí alágbára lóríṣiríṣi ẹlẹ́ṣọ́ ààbò ṣe kún ilẹ̀ Yorùbá látìgbà tá a ti ń sọ̀rọ̀ yìí kàkà kí ewé àgbọ̀n dẹ̀ kókókó ló ń le sí lójoojúmọ́ kò máa fìgbà kan rọrùn kò máa fìgbà kan dẹ ó máa ń le sí ni ní ìgbà tí Buhari wà ń bẹ̀ wọ́n máa jí ọba gbé láàfin ọmọ Yorùbá wà ń bẹ̀ wọ́n ń gbé ọba wọ́n ń pa ọba ń kú sí kidnappers den orí adé kì í sùn ta la gbọ́ orí adé tí ó ti ń kú sínú igbó báyìí orí adé ti ń kú sí ọgbà àwọn agbésùmọ̀mí àhámọ́ àwọn agbésùmọ̀mí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìyà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfọ́tí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nínà ẹ̀yin ọba tó kù ẹ̀dẹ̀ jòkó ẹ̀dẹ̀ kọ́wọ́ gbéra ẹ̀dẹ̀ ń wòran eléètò ẹ̀kẹ́ ẹni pé àjọ tó níròrí olúkálukú ń ṣe kò kàn yín kókó jábélé kálukú ló mi ṣe tirẹ̀ ẹ wá ń wo wípé ẹbí àwọn ọba ìgbèríko ni wọ́n ń gbé ẹ̀tọ́ bá gbé ọba ìgbèríko tán ìgbà wo ni wọn ò ní bọ́ sí títì ìgbà tí wọ́n bá gbé gbogbo àwọn ọba ìgbèríko
ìgbà wo ni wọn ò ní wọ ààfin wá bá ẹ̀yin ọba first class ẹ ti wò wípé ètò ààbò wà fún yín àbí wọ́n ń pa brigadier general wọ́n ń gbé ká má wàá sọ èyí tẹ́ ẹ̀ ń wọ agbádá brigadier general tó kó àwọn ológun sẹ́yìn tó ń kó wọn lọ fún operation àtòun àtìbọn ẹ̀ àti gbogbo àwọn ọmọ ogun tó kó sẹ́yìn gbogbo wọn ni wọ́n mú balẹ̀ a má wàá sọ èyí tẹ́ wà nínú ààfin tẹ́ ẹ̀ dágbádá bolẹ̀ síbẹ̀ ó ń ṣẹlẹ̀ láti iye ọjọ́ yìí kò sí ẹnìkan nínú tó tẹ̀ tara wípé ilẹ̀ Yorùbá mà lélẹ́yìí kò máa yẹ kó ba ilẹ̀ Yorùbá jẹ́ báyìí kò máa yẹ kí àwọn kinní burúkú wọ̀nyí máa kọ̀ wá sínú ìlú kọ́kọ́ wa máa wá jẹ gàba lé wa lórí ilẹ̀ wa gbogbo yín jókòó ẹ fọwọ́ lérán ẹ ń wùwà kò kàn mí ẹ ń ṣe bí ìgbà tó bá sọ wípé àwọn tí wọ́n ń jí gbé yẹn àwọn ló ṣe àbí wọ́n ṣe Ọlọ́run ni mọ̀kànmọ̀kàn lọ́rọ̀ tó wà lẹ̀ yìí o mọ̀kànmọ̀kàn oyè tó kára ìwò padà ń bọ̀ wá kára ẹ̀dẹ̀ tí a bá dìde ká gbé ìgbésẹ̀ tó nípọn kí olúkálukú wa ká ní lọ́kàn wípé a ní àwa la máa gbára wa níbi tí wọ́n bá dé ọba tí wọ́n jí gbé lóńdó lánàá àtìyàwó ẹ̀ tán fún níbọn ìyẹn wà ń bẹ̀ o níjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ local government nílùú Ọ̀wọ̀ wọ́n jí ọba gbé ní àná ọba tí wọ́n ti gbé láti nǹkan bí oṣù méjì sẹ́yìn òun la máa gbọ́ láàárọ̀ ìbá ìpò ti kú sínú kidnappers den ọba aládé nílẹ̀ Yorùbá ó ti di ọba ilẹ̀ Ìgbò mélòó lẹ ti gbọ́ ìròyìn wípé wọ́n jí ọba Ìgbò gbé o ọba Ìgbò ó kú sí àhámọ́ àwọn agbésùmọ̀mí o ilẹ̀ Yorùbá yìí náà ni ilẹ̀ Yorùbá yìí náà ni tá a bá dẹ̀ máa sọ wá ní ilẹ̀ Yorùbá náà pé bí wọ́n dá wọn tó bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ Yorùbá ni òun rèé o tá a bá máa ka iye ọba tó ti kú nínú ọdún yìí tàbí láti ọdún tó kọjá síbí tá a bá máa kà á ti lé ní 10 o àwọn ìletò tó jẹ́ pé ọba gan ò lè débẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Kwara ó ti lé ní 30 tí àwọn ọba tí wọ́n ti sá kúrò ńbẹ̀ látàrí bí wọ́n ṣe jí wọn gbé yìí ṣùgbọ́n nígbà tá a máa mú ìròyìn síta nínú oṣù kẹrin tí wọ́n jí ọba Ọláyínká ọba Salma Àwẹ̀dá tìlú Ọláyínká ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara ohun tí a gbọ́ ni wípé ọba ń ṣe POS tẹ̀bá nígbàgbé nígbà tá a mú ìròyìn yẹn wá fún wa tá a béèrè wípé ṣé ó tọ́ ṣé ó yẹ kí ọba máa ṣe POS wọ́n ní wọ́n gbé owó wá fún ọba wọ́n ní àtàwọn Fúlàní àti bòróró gbogbo ló ń gbé owó wá gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ o ṣé ẹ ti wá rí àwọn àkóbá tó fà sínú ìlú ọba òkú sílé ọba òwàjà sórí bẹ́ẹ̀dì wọn o wọ́n jí ọba gbé odidi oṣù 2 gbáko ni ọba lò ní àhámọ́ àwọn agbésùmọ̀mí tí wọn ò fi ọba sílẹ̀ wọ́n ní kí ọba wá san 21 million naira lẹ́yìn yẹn kí wọ́n ra ọ̀kadà 2 lẹ́yìn yẹn kí wọ́n gbé epo pẹtiró pẹ̀lú jẹ́ríkà ńláńlá kí wọ́n gbé wá níbo la wá bá dé báyìí nílẹ̀ Yorùbá o ẹ káàbọ̀ sórí ètò wa o bàbá wa Ọlámídé Israel lórí TikTok gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ ọ̀rọ̀ ètò tèmi ó jọkan gbogbo wa ni ètò ó kàn mí ó kàn ọ́ ní ọ̀rọ̀ ètò yìí lórí YouTube ẹ káàbọ̀ ẹ jẹ́ bá wa pín ètò yìí wípé a máa ń pọ̀rọ̀ yìí lówè ó máa ń láàárọ̀ nínú a máa ń sọ̀rọ̀ yìí láti ẹyọ ọjọ́ yìí bí eré ó mà ti ń di alábọ́rùn mà ti ń dẹ̀wù alábọ́rùn ó mà ti dẹ̀wù pátápátá ogun gidi màlélẹ̀ tó ń ṣẹlẹ̀ tá a bá sọ wípé ogun ń bọ̀ ogun ò bọ̀ ogun wà nínú ìlú ni o kò síbi kan tó ti ń bọ̀ ogun ti jòkó sínú ìlú lọ́wọ́lọ́wọ́ báyìí ogun inú ogun gidi la wà ogun eléyìí gan ó ti wá ju ogun Biafra ṣebí ogun Biafra wọ́n kó àwọn ológun lọ sí Biafra ní àbí eléyìí àtọmọdé àtàgbà àtọba àtìjòyè
ni wọ́n ń jí gbé o ṣe rí pé ogun eléyìí ó ti ju ogun Biafra lọ ṣe bí àwọn ológun ni wọ́n kó lọ ń gbà yẹn ní Biafra ṣe bí kì í ṣe pẹ̀lú ará ìlú ẹ fi wá mọ̀ wípé ogun eléyìí ó ti wá ju ogun Biafra ó ju ogun Hitler ó ju ogun Jálumi gan ó jù lọ torí ní ìgbà tí àwọn adarí bá jókòó tí wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ tí wọ́n dẹ̀ ń fi ogun ja ará ìlú fúnra wọn jẹ́rí pé ogun ara wa òun ló burú jù òun ló ń jà wá yìí o ogun àìní adarí gidi ogun àìní aṣíwájú gidi ogun wípé à á fi ìka ènìyàn a fi ń ṣe adarí nínú ìlú ogun ẹ̀ ló ń jà wá yìí o àtọmọdé àtàgbà olóko ò lè lọ sóko olódò ò lè lọ ọlọ́jà ọmọ iléèwé gan ò lè lọ sílé ìwé mọ́ báyìí níbo la wá bá dé níbo la wá bá yàrá jábá.